Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin alára wa. Ẹ̀rín ló bá dé. Ẹ̀rín ló bá dé. Mo fẹ́ fi àsìkò yìí bẹ bàbá wa Sunday Igboho pé kán má bínú pé ọmọdé ò mórí jẹ kó má ra lọ́wọ́. tó ń lo náà ló jáde lára àwọn tó ń lo ọ̀gbẹ́ni yẹn náà ń sọ pé tani àti tani gan bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ náà. tí wọ́n bá mú fọ́nì tí ń kà wá báyìí tẹ́ ẹ bá gba fọ́nì tí ń kà yẹn wálé ẹbí pẹ̀lú. ẹlẹ́bi bá ti mọ ẹbí rẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ọmọdé kì í mọ ìkọjẹ kó má ra lọ́wọ́. ẹ wò ó ló ti fa fún bí bàbá ọlọ́pọ̀ ènìyàn ṣe kàn sí olóyè Sunday Igboho láti tọrọ àforíjì lórúkọ Funny Thinker ẹni tí ó ti ń bu ẹnu àtẹ́ rí olóyè Sunday Igboho fín. ẹ wò ó bàbá ọlọ́pọ̀ ènìyàn wọ́n fi ọ̀rọ̀ náà ṣe àgbàkínwà lọ́jà kórí ọmọ tuntun wọ́ wọ́n ti pe olóyè Sunday Igboho wọ́n sì ti bá Funny Thinker bẹ̀bẹ̀. ẹ wò ó bó ṣe lọ rèé lẹ́yìn tí wọ́n pe olóyè Sunday Igboho tán. mo ti ìjà tó wà láàrin wa àti Sunday Igboho ni mo yanjú lé nìyẹn tí ó dẹ̀ gbọ́dọ̀ tún sí nǹkan mọ́ Igboho tó wò yẹn dáadáa ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ kò jẹ́ tuntun mọ́ wípé bàbá ọlọ́pọ̀ ènìyàn ni wọ́n ti bá ẹni tí ń ṣe Funny Thinker tọrọ àforíjì lọ́dọ̀ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Tó bá ṣe wípé tó bá jẹ́ wípé ẹ̀yin ò láǹfààní láti wo fọ́nrán yẹn ẹ jẹ́ kí n tún mú wá fún yín lẹ́ẹ̀kan sí. Àwọn bàbá yẹn sọ̀rọ̀ nǹkan nínú gbólóhùn yẹn nínú fọ́nrán yẹn mo máa fẹ́ jẹ́ kẹ́ wò. Mo fẹ́ fi àsìkò yìí bẹ bàbá wa Sunday Igboho pé kán má bínú pé ọmọdé ò mórí jẹ kó má ra lọ́wọ́. Igboho tó wò yẹn dáadáa ni dáadáa tí kì í ṣe ẹ̀sìn ẹ̀ lè máa ìdọ̀tí ara ẹ̀. Now lẹ́yìn eléyìí tó ti lọ lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ẹ jẹ́ ká wish wọn good things of life. Lótìtọ́ àti lódodo wọ́n nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́. Eléyìí tún fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tó ní ẹ̀mí ìdáríjì òun ni olóyè Sunday Igboho. Fọ́nrán mi yìí àwọn èèyàn mẹ́ta ni mo fẹ́ fi báwí àbí mo fẹ́ fi ránṣẹ́ sí ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀. Lákọ̀ọ́kọ́ olóyè Sunday Igboho ẹ ṣé lẹ́ẹ̀kan sí because you have shown that you are the kind of person that forgive easily. Ẹ kì í ní ènìyàn lára. Nǹkan àkọ́kọ́ tí màá sọ fún yín ni wípé àwọn ẹ̀kọ́ dìrọ̀ mọ́ gbogbo àwọn nǹkan wọn tó wà nílẹ̀ yìí. Ẹ rántí bí tíṣẹ̀lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ṣe rántí. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dì í mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ rántí pé àti bí voice note tẹ́ send sí Adebabs Moto ni àwọn ẹni wọ̀nyí ti mú yín dání sọ́wọ́ láì mọ ohun tí ẹ fẹ́ fún wọn wípé dáadáa lẹ ní fún wọn. À ń gbọ́rọ̀ mọ́dìyẹn wọn lọ́wọ́ ikú wọn níwọ̀n jẹ́ kí àwọn lọ sí àkìtàn lọ jẹ. Ẹ wá wo ibi tó padà yọrí sí. Ẹ ní ṣòro ṣe olóyè Sunday Igboho. Mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ ní gbogbo ohun tẹ́ ń ṣe yìí. Tẹ́ bá dẹ̀ ti nífẹ̀ẹ́ èèyàn kan ẹ máa fẹ́ jẹ́ kẹ́ni yẹn náà mọ̀ wípé lótìtọ́ àti lódodo èèrà ò gbọdọ̀ rìn. Ṣùgbọ́n àwọn nǹkan tó fi ń san fún yín yìí ni mi ò fi taratara gbà. Ẹ wo ti Babaládò, ẹ wo ti Funny Thinker, ẹ wo ìyà tí ẹ kọ sí wọn, ẹ wo ìyà tí wọ́n padà wá kọ sí yín. Ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín olóyè Sunday Igboho. Nípé látàrí ìṣẹ̀lẹ̀ yìí lẹ́nujọ́ mẹ́ta tí gbogbo ẹ̀ ń fà tó ń fà lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn ènìyàn tí ń fi àǹfààní yẹn sọ àwọn nǹkan tí kò dá sí yín. And I like you for one thing. You did not respond. Ẹ gbájúmọ́ ohun tí ẹ lépa torí gbogbo eléyìí ariwo ọjà lásán ni. You blame maturity.
you let them know that ẹ kéré sí nọ́mbà. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igboho tó fi mọ́ àwa náà wípé wọn ò jẹ́ kó olóyè Sunday Igboho tẹ̀ sọ wípé àwọn fẹ́ fún un lésì, àwọn gangan ni wọ́n jáde fún èsì. Mr Wisdom wọ́n sọ̀rọ̀ ní àwọn ìgbà kan tó yẹ kí wọ́n sọ̀rọ̀, ìtókù wọn kàn ń wò wípé ẹ jẹ́ ká máa wò ṣe wọn. Olóyè Sunday Igboho, please, tí ó bá ṣeéṣe kẹ́ má fi àyè gba àwọn èèyàn kan mọ́ lọ́dọ̀ yín, please do. Tó bá dẹ̀ jẹ́ wípé ẹ máa select irúfẹ́ àwọn ènìyàn tẹ́ ó máa bá rìn after this incident, please do. Most especially àwọn ọ̀dọ́, most especially àwọn afi ẹ̀jẹ̀ sínú tutọ́ fún síta. Ó ti ń hàn dájúdájú. Most of my videos, àwọn fọ́nrán mi tí mo ṣe, tẹ́ bá rí comment, lótìtọ́ àti lódodo mo lè fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn kan hate olóyè Sunday Igboho, àwọn kan ṣe ìlara olóyè Sunday Igboho. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ dímọ̀ fún yín o, wípé pẹ̀lú èyí tó tún ṣẹlẹ̀ yìí, ẹ ṣe jáwọ́ ń bẹ̀. Kò sí ohun tó fẹ́ ṣe fún yín, kò sí ohun tó fẹ́ dà fún yín nípa bíbu ẹnu àtẹ́lu ẹni yìí. Ẹ mọ̀ pé bí ọ̀rọ̀ ọ̀tá ẹ̀ ṣe ń pọ̀ sí lòun náà ní ìgbéga sí. Ètò ààbò ó mú lókùnkúndùn, òmìnira Yorùbá ó sì wà lọ́kàn wọn, and so many other things that we need to consider. Ká tẹ pa ìlara, ká pa hatred sí olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho, I know you're a matured person. I know you have seen so many things from this incident tó ṣẹlẹ̀. Mo dẹ̀ máa rọ̀ yín, mi tó bá yín sọ̀rọ̀, ọmọdé ara mi náà ni mi ò. Àfi ọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n kì í jẹ́ ká pé àgbà ní wèrè. I stand to be corrected. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà náà wò kérégbé. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀kọ́ tẹ́ bá lè dìmú nínú ìṣẹ̀lẹ̀ àwọn babaládo fún ní Tinka and every other thing that has happened, ẹ jọ̀ọ́ bá mi dìmú. Torí ẹnìkan, torí ọ̀la ni, torí ibi tẹ́ ṣe ń lọ, ibi gíga ni. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀dọ́. Ẹ̀yin ọ̀dọ́, ẹ̀kọ́ ńlá rèé o. Wọ́n ní yíyọ̀ lẹ́sẹ̀ ọ̀dọ́ ń yọ̀. Wọ́n ní ọ̀dọ́ ló ní ọjọ́ iwájú. Ọ̀rẹ́ mi so, èmi náà fẹ́ so, ló máa ń jẹ́ kí ẹ̀dá kó ṣe ìgbọ̀nsẹ̀ sí ara. Máa jó lọ, mò ń wẹ̀yìn ọmọ aráyé, abánidá kí n bá ní débẹ̀. Gbogbo àwọn tó ń ti fún ní Tinka ní ìsìn ìbò lọ́wà. Àwọn ènìyàn tó ń gbọ́n fúnra lára ẹ̀ ń fi ara wé. Wọ́n fi ara wé very dark man. Wọ́n fi ara wé àwọn èèyàn kan. Ìrìn àjò táwọn èèyàn rìn, ṣé wọ́n lè rìn ìrìn àjò yẹn ni? Ọmọyẹlé Sowore, lẹ́yìn tí ọ̀rọ̀ tí ó ti rodò lọ mọ́ mi, mo ṣẹ̀ṣẹ̀ rí nínú newspaper rẹ̀ pé ọ̀rọ̀ pé olóyè Sunday Igboho ó ń threaten fún ní Tinka, ó lọ sí ilé rẹ̀ landlord. Mo rí news yẹn. Ṣerú ìròyìn yẹn ni wọ́n ń gbé jáde. Ẹ̀yin ọ̀dọ́, ẹ jẹ́ ká wà careful. Ẹ jẹ́ ká wà very very, irú àwọn èèyàn bíi fún ní Tinka, babaládo wọn wà. But I just want the youth to take necessary point from this. Ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí ẹnìkan, torí ọ̀la ni. Ẹ má jẹ́ ká ṣe wàdùwàdù. Ẹ má jẹ́ ká fi ìníbọ̀ la wa jẹ́ ohun tá a máa jẹ. Ẹ má jẹ́ ká fi ba ohun tá a fẹ́ jẹ́. Ẹ̀yin ọ̀dọ́, we still have a long way to go. There's so many things we can do, many meaningful things we can do with our life, than wípé ká máa bu ẹnu àtẹ́lu àwọn tó jù wá lọ, than ká máa sọ àwọn ọ̀rọ̀ tá a mọ̀ pé kò lè gbé wa débi kan, than ká máa ṣe àwọn nǹkan tó jẹ́ wípé a máa fi mú àbùkù bá wa. Ẹ kó ara yín ní ìjánu. Àwọn èèyàn tó yẹ kẹ́ kọ́ ẹ̀kọ́ lábẹ́ wọn, ẹ farabalẹ̀, humility, pé ẹ má ṣe wàdùwàdù. Èmi kàn sọ eléyìí ni o. Ẹni bá fẹ́ gbọ́ kó gbọ́, ẹni tí ò bá dẹ̀ ní gbọ́ kó filẹ̀. I stand to be corrected. Àbálá máa ń kó dànù, àkín kó alábà dànù. Gbogbo ẹ̀yin ọ̀dọ́, all youth should learn from this. No matter how you go in life, please learn from these issues tó ṣẹlẹ̀. Àwọn èèyàn bí fún ní Tinka wà bẹ́ẹ̀, tó yẹ pé wọ́n mọ ibi tọ́rọ̀ máa yarí sí, tó máa yọrí sí. Ó ti wá di ìgbẹ̀yìn lólókò àdá báyìí. Ẹ wo ìgbẹ̀yìn ẹ̀. Ẹni tó fi sọ pé adé ògún, ó tún wá fi sọ pé adé ṣìkìní adégún. Olóyè Sunday Igboho, please, ẹ má jẹ́ kí torí eléyìí kẹ́ má fi kó àwọn ọ̀dọ́ mọ́ra. Ẹ ṣe ti yín. Kò sí àṣegbé, àṣepamọ́ ló wà, please. Gbogbo ọ̀dọ́, ẹ̀kọ́ ńlá rèé o.
ẹni bá máa dìímú kó dìímú. Lastly, àwọn agbọ́ yìí sọ yìí, àwọn aninilára, àwọn ènìyàn tó jẹ́ pé kéèyàn máa ṣe dáadáa láyé aburú bẹ̀ ni wọn yóò máa rí. Mo mọ̀ pé gbogbo àwọn èèyàn kan ni wọ́n bàjẹ́ látàrí bí Fọ́nítìkà ṣe padà wá bẹ̀bẹ̀. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ bàbá ọlọ́pọ̀ ènìyàn. Àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Bàbá yìí ṣe ohun tó ní ìtumọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹni tó bá tó nígbà là ń sábà ní Fọ́nítìkà ṣe. Ó mọ̀ pé òun ti tẹ́ ta ló kàn, kò ní burú títí kó má kọ ẹnìkan mọ́ ni. Ẹni tó máa kàn mọ́ ní làámọ̀. Ẹ wá wo ọgbọ́n tí bàbá yìí gbé láti bá Fọ́nítìkà yìí Olóyè Sunday Igboho tí wọ́n dẹ̀ bá wọn yanjú ẹ̀ ní tùbínùbí. Tí mo bóyá wọ́n máa jẹ́ kó wọlé nítorí wọn ò tí lọ máa ṣì lọ síbẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó jẹ́ wípé mọ̀bí tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀, ẹ kò máa ń try láti jump sí àárín ọ̀rọ̀ without doing proper investigation or research on the issue. You just jump on the trend torí ẹ̀yin náà fẹ́ trend. Ẹ wà very careful. Gbogbo ìgbà tí Fọ́nítìkà ń jáde tó ń sọ oríṣiríṣi tó ń sọ gbogbo ẹ̀ lọ́tún lósì, àwọn èèyàn kan héèlì ẹ̀, àwọn èèyàn kan gbóṣùbà kárì fún máa jó lọ. Àwọn èèyàn Sunday Igboho kò mọ̀rọ̀ sọ, kò tí ì kẹ́kọ̀ọ́, báwo ló ṣe máa trẹ́tì, máa sọ lọ kíníkan. Inú wọn dùn nítorí wọn like, torí wọn ò nífẹ̀ẹ́ Olóyè Sunday Igboho. I want to tell you again, ẹ má bá wọn pẹ̀lú àwọn èèyàn kan máa bínú ẹni yìí. Ẹni tọ́lọ́run ti ṣe kíni, ẹni tọ́lọ́run ti like ni, àbí ẹni tọ́lọ́run ti nífẹ̀ẹ́ sí ni, ẹ̀dá kan ò lè mú wálẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe sí náà kí ló bá bọ̀. Èmi ò ní kékeré má bú wọn o, ṣùgbọ́n don't make it obvious. Ẹ jẹ́ ká ẹlòmíì, most of àwọn ẹ lọ wo gbogbo àwọn social media handles mi, gbogbo fọ́nrán Olóyè Sunday Igboho tó wà ń bẹ̀. Bí àwọn èèyàn kan ṣe gbogbo ṣùgbọ́n kárí fún wọn, bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan ṣì ń sọ. It's normal, that is life. Everybody ò lè like ènìyàn. So ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ join kákọ̀sí, please step back. It's not too late. Step back on this. It's not too late. Ẹ má bá wọn pẹ̀lú àwọn èèyàn kan bà èèyàn kan jẹ́ nítorí ẹ mọ̀ bí tẹ́ni náà ti ń bọ̀, ẹ mọ̀ bí tí ó ń lọ. Ẹ má wàá dá lẹ́jọ́ níbi tí ó dé dúró lásìkò yìí. Please, Olóyè Sunday Igboho, ẹ gbọ́ ohun tí bàbá ọlọ́pọ̀ ènìyàn sọ nínú fọ́nrán yẹn, ń pè èèyàn dáadáa ní Olóyè Sunday Igboho. Wọ́n dẹ̀ fi ìwà dáadáa. A kì í rìn kórè mami. I'm not saying he is perfect, but let's consider some good things he has done so far. Eléyìí gan lásán ó ti tó láti sọ di mímọ̀ wípé ẹni yìí ní tòótọ́ má jẹ́ ká bínú rẹ̀ mọ́. Ẹ jẹ́ ká fojú fo àwọn àṣìṣe ẹ̀dá. Ṣùgbọ́n kí làwọn èèyàn ṣì ń sọ? Ẹ jáwọ́, please. I want you to understand that this life is full of lessons. Olóyè Sunday Igboho, keep doing your good work, and I appreciate you for doing that. Ẹ má wo bí táwọn èèyàn ọ̀rọ̀ ètò ààbò, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti ìfẹ́ àwọn ènìyàn tí sì wà lọ́kàn yín, ẹ sì mú lọ́kàn. Mo mọ̀ pé more is coming from you. Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ má yẹ kí n dá yín lágara ọ̀rọ̀. Bí mo ṣe sọ, ẹni bá máa gbọ́ kó gbọ́. Olóyè Sunday Igboho, ẹ má gbàgbé ohun tí mo fi àròkọ tí mo fi ránṣẹ́ sí yín. Ọlọ́run á fún yín lókun àtàgbára. God is your strength. Bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, please pick something meaningful from it. Nítorí ọjọ́ iwájú torí ẹnìkan. Agbóhùnsí afẹ́fẹ́ gbajúgbajà Alhaji Oríyọmí Hamzat, ẹ jọ̀ọ́, a mọ̀ pé onínúure náà lẹ́yìn náà. Ọ̀rọ̀ Fọ́nítìkà ẹ jẹ̀bù rẹ̀. Èmi tẹ́ gbà pé ẹ ti jẹ̀bù rẹ̀ nítorí ẹ sọ statement kan lọ́jọ́ yẹn pé tó bá ní ìgboyà láti wá, ẹ máa accept ẹ̀. So please, gbogbo ẹ̀yin tọ́rọ̀ yìí kàn, ẹ̀yin tẹ́ mọ̀ bí tọ́rọ̀ ti ń bọ̀, ẹ má bá wọn pẹ̀lú má bọ́ náà tẹ̀lé ẹnikẹ́ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rí, ẹ má gbàgbé láti like, comment, kẹ́dẹ̀ share for the love of Olóyè Sunday Igboho. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ ká dé ibi tí ẹni yìí ti sọ̀rọ̀ yìí. Èmi o, Saheed Ire, mo fẹ́ sọ opinion tèmi o. Mi ò dẹ̀ ní sọ fún bàbá mi direct. But màá kàn sọ opinion tèmi ni lémi o, Saheed Ire o. Mi ò sọ pé kó Olóyè Sunday Igboho káwọn àwọn bàbá kan má gbé Fọ́nítìkà wá o.
bọ̀ nǹkan tó bá ti lè mú kán gbé funny thinker wá èmi Saheed Ire tó bá lè mú kán gbé funny bàbá tó ń lò náà ló jáde lára àwọn tó ń lo ọ̀gbẹ́ni yẹn náà ń sọ pé tani àti tani gan bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ náà ọmọ ẹ máa folóyè Sunday Igboho ẹ máa wọ ọmọ yín gan o ẹni tó ń sọ̀rọ̀ fúnra rẹ̀ gan mi ò mọ yín sà orúkọ yín ó lè wà ládùúgbò yín àbí kó jẹ́ kìnnìún mi mọ yín ẹ wá rán ọmọ síta kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ wá ń sọ pé ẹ wá ń ṣojú ayé pé ẹ fẹ́ lọ bẹ̀bẹ̀ tó bá lè gbé funny thinker wá sọ́dọ̀ olóyè Sunday Igboho kò sí láti gbà yẹn lọ kò sẹ́ni bọ́dì tó bá jáde fún olóyè Sunday Igboho tí mo máa jáde fún mọ́sẹ̀ mo fọlọ́run ọba búra mi ò ní jáde fún onítọ̀hún mọ́ tí aláyé bá lè gbà kí funny thinker wá sílé yẹn tó bá lè gbà kí funny thinker wá sílé yẹn èmi gan máa bọ́ lẹ́ńbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò feelings mi lèmi sọ yìí o gbà bójú náà ò bá fọ́ á ṣe bye irọ́ mo mọ̀ pé ẹlẹ́yinjú àánú ni olóyè Sunday Igboho kò sẹ́ni tó gbogbo ayé náà ń bá ṣe o wọ́n dẹ̀ lè má kí ẹ pẹ̀lú nǹkan tí mo sọ ètè mi kan ni mo sọ pé kò sẹ́ni tó bá jáde fún yín tí mo máa jáde fún mọ́ my own personal because mo gbé yín sórí kọjá kọ́ ọmọ kan tán bí sínú toilet kó wá máa sọ̀rọ̀ ẹni àòsí yín kọ́ wá sọ pé ń gbé bọ̀ wá bẹ́ta ni ná kí ló ṣe ẹ filẹ̀ kó ṣáà máa lọ nílọ tiẹ̀ kò nídìí kó ń bẹ̀bẹ̀ kò sẹ́ni tó ń wá káàkiri kò sẹ́ni tó ń tíráàkì ẹ̀ kò sẹ́ni tó fẹ́ nà kò sẹ́ni fẹ́ bàjá fíìmù yìí máa lọ fá ó máa gùn gan o ó máa gùn gan o fíìmù yìí tó bá lè gbọ́mọ yẹn wá sí sókà ló ń dọ̀bálẹ̀ wèrè tálayé náà fọwọ́ rá lórí fíìmù yẹn máa gùn gan mi ò ní parọ́ fún yẹn mi ò kí ń hide feelings mi o Ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ o I no dey hide my feelings so me I go talk mi ò lè dákẹ́sẹ̀ fíìmù yẹn máa gùn ọjọ́ mi ìbáyìí tọmọ kan bá ń tẹ olóyè Sunday Igboho mọ́lẹ̀ lójú ṣàkàṣàkàṣàkà ilé tó yẹ kí n bínú màmá rẹ́rìn ni tó bá ti lè gba funny thinker láàyè ní sókà bàbá máa bẹ̀rẹ̀ látòrí màmá mi ìyá mi Adérọ́pò oníbàjẹ́ fún yín o kébì méjèèjì gbogbo lé ẹ máa sọ fún wọn pé mo sọ bẹ́ẹ̀ pé mi Saheed Ire o ní tèmi on my own opinion o àní fíìmù yìí máa gùn sẹ́ẹ̀ ẹ fọmọ yẹn lẹ̀ èwo lẹ̀ bẹ́ẹ̀ wèrè kí ló ṣe ṣèbí ṣó ṣe ẹ ni irọ́ o mo kàn sọ opinion tèmi mi dẹ̀ ní lọ fà lórí ẹ̀. fún quick one mo ṣe fídíò fún mo fi ránṣẹ́ sí Dr. Olóyè Adéyẹmọ Sunday Igboho Òòṣà olóyè mo rí fídíò kan lórí YouTube ń sìn ẹ mọ́ jẹ́ kí n believe wípé nǹkan tí mo wò yẹn fẹ́ rí bẹ́ẹ̀ Igboho ó yẹ kí n pè yín fún ara mi ni o bẹ́ẹ̀ mi ò dídí pè yín because mo fẹ́ kí fídíò káyé ó rí torí kọ́ máa lọ pè mí ní ọ̀dàlẹ̀ olóyè tí wọ́n bá mú funny thinker wá báyìí tẹ́ ẹ bá gba funny thinker yẹn wálé ẹ bìlí pẹ̀lú sójà kan látọ̀dọ̀ ti tèmi tí n bá rí ẹni iṣẹ́ tó bá ti ń bu yín olóyè màá máa repost yẹn ni Mr. Wisdom I call you 3 times ẹ gbọ́dọ̀ gba funny thinker láàyè kó tiẹ̀ ní àwọn olóyè Ìgbòho débi pé yóò délé ẹ wá àwọn òfin bàbá lórí ibú kan ọ bàbá yìí wà ń bẹ̀ yẹ o ẹ wá àwọn a máa bójú bàbá yẹn jẹ o bàbá tó lọ mú funny thinker bẹ́ẹ̀ àwọn òfin àmúlẹ̀ tó jẹ́ o tó bá fi lè mú funny thinker tó lè burú Ìgbòho dẹ̀ tá bá bú bàbá yẹn kò sí problem bẹ́ẹ̀ o a máa bá bàbá yẹn lójú jẹ́ o olóyè Ìgbòho tẹ́ ìbá fẹ́ ká bá bàbá yẹn lójú jẹ́ bàbá tó kún kọ̀mọ̀rọ̀ numọ́ lọ yẹn tẹ́ ìbá tó bà lójú jẹ́ kọ̀mọ̀rọ̀ mú funny thinker yìí funny thinker tó ń sọ bẹ́ẹ̀ ìrìkẹ́ lórúkọ funny thinker kò ní yẹ tẹbítẹbí ìwọ tún sọ pé wọn àlẹ gbọrọ tì ta ni ẹ ìwọ tí pìtìpìtà yìí ti bá ọ̀rẹ́dì wọn ò lè gbọrọ tì lórúkọ bàbá wa ẹ wá olóyè tẹ ẹ bá gba ọmọ yẹn láàyè wọ láì tọ láì sọpẹ́bì láì tẹ ẹ bá ń bu yín màá máa rí pọ́ṣẹ́ sórí péjì mi ni o màá máa rẹ́ni ni o torí kán bá lọ padà pè mí lọ́dálẹ̀
pé mo betray Ìgbòho ni mo fi sọ fún yín báyìí. No way. Ẹ̀sìn bàbá wẹ̀lì yẹn kó dá ọmọ burúkú tó mú wá kó dá padà. Mr. Wisdom gbọ́dọ̀ gba àbọ̀yè láàyè lọ́dọ̀ ta ni olóyè ẹ má tra wàtà jẹ ti yín o ẹ má tra wàtà jẹ ti yín. You have nothing to do with this boy. Fi bọ̀bọ̀ yìí lẹ pẹ̀lú àwa. Ó sọ bẹ̀ pé lórúkọ dáàbò pé ẹni tó yẹ kó fẹ́ bẹ̀bẹ̀rẹ̀ olóyè ẹ má gba fọ́nrẹ́tì kàwálé o. Ẹ má gba fọ́nrẹ́tì kàwálé. Ìwé mi kẹ́ bí ẹnìkan just believe and we don't even talk to you again. That is it. Torí ẹ fẹ́ betray wa nìyẹn. Please don't do that. Fọ́nrẹ́tì kò ní anything láti ní ẹ̀yìn mọ́ Ìgbòho ṣá. Mr. Wisdom, fọ́nrẹ́tì can have nothing to do. Fẹ́ bẹ́ẹ̀ kò sí problem. Kò ṣe bet no way. Ẹ̀sọ́ bàbá wẹ̀rẹ̀ yẹn bàbá tó ń lò kó máa bú ṣùgbọ́n náà nìyẹn. Ara àwọn tó fún ní liver nìyẹn. Kí a bá yẹn mú play panky wèrè kan fáwọn o. Ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ. Ẹ wọ yẹn ẹ bá mi share video torí tó bá dọ̀la. Tẹ bá ní pé ń bú Ìgbòho tí Ìgbòho bá gba ọmọ yẹn. Tẹ bá ń bú Ìgbòho èyí máa post ẹ̀ ni o. Kọ́ ìgbòho ọlọ́tẹ̀ ẹ betray Ìgbòho ni mo fi sọ báyìí. Olóyè Adéyẹmọ ó yẹ kí n pè yín direct ni. Bẹ́ẹ̀ mo fẹ́ ká yé mọ̀ kọ́ bá di pé ọ̀dọ̀la abẹ́dọ̀ padà betray olóyè kò sọ̀rọ̀ betray bẹ́ẹ̀. Fẹ́ kọ́mọ yẹn ó ní yín mọ́. That's it. Ire o. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.